kọ̀ọ̀kan. Gbẹ́sẹ̀ ijó lọ kọ̀ọ̀kan. Ìwọ ló lò ní gbẹ́sẹ̀ ijó lọ kọ̀ọ̀kan. Gbẹ́sẹ̀ ijó lọ kọ̀ọ̀kan. Àṣeyí ṣàwọ́dún gbẹ́sẹ̀ ijó lọ kọ̀ọ̀kan. Gbẹ́sẹ̀ ijó lọ kọ̀ọ̀kan. Alámọ̀kẹ́ mo tún yọ bí ọjọ́ o. Èmi lọmọ amúrù mẹ́fà ní abọ́gbẹ̀dọ́. Ẹ̀ta gbérí kége. Èjì mú fùkù rodò. Èyí ní láyé rírìn édébòrò dẹ́ṣẹ́ mo tún dé. Ẹni tí ò dúpẹ́ ẹgbẹ̀fà mẹ́bọ́ ló bẹ́ gidi náà ẹgbẹ̀je láyé mi o. Bẹ́ẹ̀dù abádá ní sí. Bọ́bá fọdún mú ọjọ́ ayé ẹni ọpẹ́ mẹ́mí lóye á ṣe. Èyí ló mú kí Kúnlé Ọmọdáramọ́lá rán mi wá bí o. Tó ní ká jọba yẹyẹ ààrẹ ṣọpẹ́. Torí ọjọ́ orí rẹ̀ lé ọdún kan sí. Yèyé ọba ààrẹ kingdom wọn ni mò ń ké sí o. Yèyé ọba yèyé ààrẹ by the USA. Ọmọ ọbabìnrin Bọ́sẹ̀dé jókòó tọ́lá fèyí ṣayọ̀ àsìtẹ́bí. Òní ní ṣọjọ́ ìbí rẹ̀. Torí ohun tá a bá ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún ìlà ń pè lọ́dún o. Ọdọọdún ìní láṣọ ogún. Ọdọọdún ìní kàn án ṣọ̀gbọ̀n. Ọdọọdún ìní sọpẹ́rúwé. Ọdọọdún ìní wọ̀rù wàáwà. Ọdọọdún ìní pèrègùn máṣọ́ tuntun wálé ayé. Kúnlé Macmouth Ọmọdáramọ́lá ní nkì ọbí ológun ẹ̀rọ. Ó ní nkì ọbí oníwọ̀nba ọgbọ̀n. Ó ní nkì ọbí ológun kẹ́kẹ́. Ó ní nkì ọbí ọlọ́gbọ́n àbàjá. Mo ní èmi mọ̀lẹ́ bàbá rẹ̀. Ọmọ ọlọ́jà gẹ̀gẹ̀ múgẹ̀. Mo lóògùn ọdún o. Ọmọ ọlọ́jà gẹ̀gẹ̀ múgẹ̀. Kàn túgbàtúgbà kàn tún bọ̀bọ̀ délẹ̀. Ọ̀run ní àpadà yánájà bami mẹ́fì nílé bàbá rẹ̀ ni. Oríta mẹ́ta gẹ̀gẹ̀ iná ti ń mọ̀mọ́ ká ajíwowó. Ọmọ ẹlẹ́yẹ yìí ṣe wáyẹ̀wáyẹ̀ lórí ògún o. Ọmọ aṣọ ògùdùlà. Arẹwà wọn ni mò ń ké sí o. Adúmáàdán. Ìyá èwe worldwide. Mother general. Mother of nation. Minister of Fàájì social and happiness. Ọmọ wa ni ọ́ o. Ọmọ wa ọmọ ẹkùn ni ọ́. Ọmọ àjísùwọ̀n. Àjírè ni. Ọmọ àmọ́jọ́ gbogbo dára bí egbin. Ọmọ alágógó àjílù gbìrín. Gbìrín. Gbìrín ní ṣọ́ọ̀ṣì mo ní òkú ọdún o. Ọmọ oníbàtàkẹ́ irọ́ ká lọ kábọ̀ lọ́nà àdúrà. Ọmọ oníbàtàkẹ́ irọ́ ká lọ kábọ̀ lúgbìmọ̀rù sí ni onígbàgbọ́. Mẹ̀bí nílé bàbá rẹ̀ ni. Mo tún mọ̀lé ìyá rẹ̀. Ọmọ àrò onílẹ̀ wọn ni mò ń ké sí o. Òfìkàrò mi yọ̀dà. Òfìkàrò mi yọ̀dà. Òfìkàrò mi yọ̀dà. Ó dàbí ọ̀tún ní nílé ìyá rẹ̀. Ọmọ adigbá oṣù tọrẹ ní o. Ọmọ amúṣù fún kẹrù bèbí. Aláṣẹ àti olùdarí Brighter Days Charity Foundation mo ní ọmọ ọgbọ́n o. Olùdásílẹ̀ Happy and Blessed Nigeria Limited mo ní ọmọ òfin gègé lọ́rọ̀ ẹnu mi. Ó ti ṣọdún èyí wá aṣọ̀pọ̀ rẹ̀ láyé. Torí ọdọọdún ìlàrọ̀ yẹ o. Ọdọọdún ìlàárọ̀ òru bẹ́bí ẹ̀ṣọ́ ọlọ́run Olódùmarè ni. Ìyá àdàpọ̀ wá mọ́mọ́ o. Ìyá àbùkọ́lá. Ìyá àtọ́pẹ́ òun precious mọ́ gbọ́rọ̀ ẹnu mi. Wọ́n gbóhùn tàdá ni wáyé wí nípa tirẹ̀. Ó ní nínú òdodo ńlá ó fìdí rẹ̀ múlẹ̀ láyé bí o. Ó ní ìwọ yóò jìnnà sí ìnira. Ó ní ìwọ kì yóò bẹ̀rù. Ó ní o kì yóò fòyà nítorí ìnira kò ní súnmọ́ ọ. Ó tún tẹ̀síwájú o. Ó ní kò sóhun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan. Ó ní àti pé gbogbo àwọn tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi. Yèyé ọba, yèyé ààrẹ
ṣọ̀pọ̀lọpọ̀ nínú ohun rere gbogbo. Mo ti jíṣẹ́ tí Kúnlé má pa àtọmọ Dáramọ́lá rán.